Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo Mùsùlùmí káàkiri àgbáláyé. Kí ló dé? Ẹni kó lè ọ̀sà ó sá, ẹni kó dà tọwọ́ ẹ̀ lẹ̀ ó dalẹ̀. Ẹ jọ̀ọ́, kí lẹ tún fẹ́ jẹ́ kó ṣe? Nǹkan kan ṣẹlẹ̀ láàrin bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn èèyàn wa lọ ń gbé fídíò wa lóríṣiríṣi nípa fídíò tí Fadilat Sheikh Sulaiman Farouk Oníkìyípa Al-Miskin Bilal Mufti fún gbogbo ìlú Ìlọrin wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé jáde lóríṣiríṣi. Àkọ́kọ́ fídíò tó ń gbé jáde ó ti pẹ́ ná, àwọn èèyàn ò ṣẹ̀ṣẹ̀ mọ́ gbé fídíò yẹn jáde. Gbé fídíò yìí pé tó bá ń wá owó wà ó kẹ́yìn sọ́lọ́run, tó bá rówó tán wà á kọjú sọ́nà, ìyẹn number one. Èèyàn tó bá fẹ́ jẹ́ èèyàn wà á jẹ́ èèyàn. Àwọn bẹ̀rẹ̀ sí ń gbé fídíò yẹn jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ń táàgì bàbá yìí pé àwọn nọ́mbà kíní jẹ́, àwọn nọ́mbà ọ̀dọ́ àfàjẹ́, àwọn nọ́mbà àfàjẹ́. Àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ jẹ́ kó yé gbogbo wa ni wípé nígbà tí bàbá yìí kọ́kọ́ ṣe fídíò yẹn ńgbà yẹn ní tí wọ́n ṣe ńgbà yẹn tó ti pẹ́ yẹn, ó ní bàbá dáadáa Sheikh Abdulrahim oníwàásí àgbáyé náà ti jáde àti kọ́rẹ́tẹ̀ pé àfáà ló sọ, àfáà Abdulrauf àfáà tó sọ, ẹnu ló gbé ni wàá jẹ́ èèyàn kó tó jẹ́ èèyàn. Bàbá yẹn tún kíní yẹn ṣe torí mo ti rí késẹ̀tì yẹn tí àwọn yẹn kan lè táàgì tán kan lè sọ táàgì késẹ̀tì yẹn ni wípé mọ́ jẹ́ èèyàn kó tó jẹ́ èèyàn. Ẹ̀yìn ìgbà yẹn làfáà yẹn náà wá jáde pé àṣìgbọ́ ni kì í ṣe kan tó wùn mí lélẹ́yìí, èròǹgbà àwọn kọ́ lélẹ́yìí, nǹkan bàbá yẹn ni sí náà àwọn èèyàn tó ń gbà. Ẹ̀fà ní kọ́ wá wípé gbogbo wa ní ẹ̀ tí máa fi ṣe nǹkan Ọlọ́run ó fi kíni ló fi dá oníkálukú lẹ́jọ́. Tápá ní àbáyé ni wípé bóyá láti fi mislead àwọn èèyàn ló fi ṣe. Aláwàlá ó yé Ọlọ́run ju ẹ̀dá lọ. Ó yẹ pé àwọn kan sọ lọ́mà bí akànlẹ̀ èdè, wọ́n kàn lọ̀rọ̀ yẹn ó yé Ọlọ́run ọba. Kí ló dé? Lẹ́yìn mẹ́ta náà báyìí tó wá jáde again náà ó ṣe fídíò. Bàbá ṣe fídíò wọ́n pé ẹ̀sẹ̀ àwọn gbọ́ ni. Òun máa bá dẹ́dẹ̀ ń jọ́nà yìí pé owó mo ṣe jọ́nà nù mo ní owó ilé ọba lówó yọkẹ́ ìsọlọ́hún yìí wá lọ mú kí ni tí wọ́n yọkẹ́ ìsọlọ́hún wọ́n tó gbé aṣọ 100,000 dání ọmọ àpáṣọ yóò ju 100,000 lọ. Ọwọ́ ń pe aṣọ òun ní kíni 500,000 ọwọ́ á fẹ́ pè torí kò ní tajà ọwọ́ ni mo wà láì tàbí láì súnmọ́ bí láì lẹ́sí láì láwà iye tí mo rà á ní. Sọ ọkọ̀jú sọ́dọ̀ òun. Olùkàfàrà sọ ọkọ̀jú sí ńgbà tó ń sọ báwọn sọ́dọ̀ wọ́n mọ̀ pọ́lọ́ ń bẹ wájú rẹ̀ ló kúrọ́ tó ń búra ẹrú búra tó ń búra ni ṣé Ọlọ́run ń bẹ wájú rẹ̀ ló ń búra tó ń búra ni Ọlọ́run ò lè sọ fọ́lọ́run ń bẹ wájú rẹ̀ ó ti kẹ́hìn sọ́lọ́run gbà náà ni tọ́ra pa dájú kọ́ lọ́wọ́ mà kọ́ lọ́wọ́ rí ọ lóòótọ́ ó ní sẹ́kà fara lè rí ọ bẹ́ẹ̀ wá ní gbogbo ń táwọn èèyàn ṣe láti fi méjì owó. Ọ̀nà wọn ti ń ṣe lọ́fíìsì. Kàfàrà ni ọmọ ṣe kódà lọ́fíìsì. Ṣé Ọlọ́run bẹ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ẹ má sọ fún mi pé mú mi nílé yàn kékọ́ sọ fẹ́ mi Ànábì pé mùmíní ni ọ́ lásìkò tó mutí lọ́wọ́ kó ní mùmíní ni ọ́ àsìkò tó ń jalè lọ́wọ́ kó ní mùmíní ni ọ́ àsìkò tó ń ṣe sìná lọ́wọ́ kó ní mùmíní ni ọ́ ó ń ṣe sìná lọ́wọ́ kó ní mùmíní Ànábì ní ẹ má sọ pé kọ. Táwọn míì ní wípé ẹni tí ń tajà sọ pé ọjà yẹn 100,000 ni tó wá ní 500,000 ni tó tún wá pe wàhálà ẹ̀. Ẹni tó ń pe wàhálà ẹ̀ tó ń purọ́ ṣé ọkọ̀ ìsọ́lọ̀ nìyẹn. Irú nǹkan náà nígbà tó wá di láàárọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́tẹ̀ tó wá dáàrọ̀ mo kàn wá ń wo orí social media mo sáré oríṣiríṣi mo wá rí fídíò kan tó go viral. Màá play fídíò yẹn kí gbogbo wa kárí. Kò sí ẹ̀sọ́ eléyìí jẹni tó dáná lọ ṣe mà pé eléyìí ní sí ohun tí kékeré ìtàgójú ẹ̀gbọ́n. ń bẹ̀ níbi tẹ́wàá rí.
nínú báàgì. Ẹ wo dáadáa. Àfọ̀kọ́ ti Ẹ tó. wo sí, ẹ wo sí. Ah, àwọn ẹja àbúrò Mr. Life. Ọlọ́run ṣàánú. Lẹ́nu bá fẹ́ jẹun ilé. tọ ẹ̀yin náà rí àwọn kan ní wọn lọ ra bóyá cashew nut nìyẹn wọ́n rà á wọ́n dì sínú àpò wọ́n wá kó òkúta wọ́n kó sínú ẹ̀ káyín nọ́mà wéètì kìíní yẹn bóyá 10 kìlò ló yẹ kó wé nígbà tí wọ́n gbé dé tán sí kìíní wọ́n wá wẹ̀ ní bóyá bí 40 kìlò ká sọ pé 1 kilo for instance is 13,000 normal weight is to be 10 kilo wọ́n wá rí 30 kilo níbẹ̀ wọ́n rí 10,000 times 30 ẹ̀mọ̀ yìí tó jẹ́ ká sọ wípé ìdí mọ́tò dáínà kan bẹ́ẹ̀ wọ́n tó wá sọ pé bí 1,000 pieces ní kinní yẹn tí wàá jìbìtì kọ́ nìyẹn tí wàá tó ti yẹn wù yẹn sọkò tó wọn tó bá kọ́ bí sọ́dọ̀ máa tó bá níbẹ̀rù Ọlọ́run bá sí òsì ìlú ẹ̀ àbá ẹ̀ ti sọ pé ẹ mọ̀ sí òun gbọ́ lọ́tọ̀ òun mí kọ́ nìyẹn ẹ bá sọ pé yẹn dandan àfi kó jáde àfi kó ṣe kinní kó ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rí wọ́n bá kọ́ bọ ìdí wọn kálukú náà kò sẹ́ni tó mọ́ ẹni tí wọ́n tọwọ́ bọ ìdí ẹ̀ tí ò ní ràn ẹni tí wọ́n tọwọ́ bọ ìdí ẹ̀ tí ò ní ràn ẹ fi bàbá ẹ̀ lọ́rùn sílẹ̀ kí ló dé bàbá ẹ̀ sì ń jáde ẹ̀hán àtàkì ẹ̀ bàbá oníbàbà ọ̀dà bàbá ti sọ wípé èròǹgbà àwọn lórí ẹ̀ kì í sí bí abúlé kẹ́ ẹ máa pààyàn àbí kẹ́ ẹ mọ̀ sí báyìí kí tó padà tó ń ṣe àwọn lẹ́tọ̀ gan nígbà náà tó padà ṣe gan wípé mọ́ pààyàn tó bá fi lè pààyàn yóò láì kí mọ́ play àwọn fídíò ní I don't like it tó bá fi lè pààyàn wàá jẹ̀yà wọ́n láì tó padà tó play àwọn ó ti padà tó ti ṣe àwọn lẹ́tọ̀ lórí ẹ̀ mọ́ pààyàn o wọ́n lo nǹkan aráàmú o wọ́n ṣe gínìgínì kan o lè ṣàdúrà báyìí tó ti padà ṣe bó ní tó tẹ́yà bá ti lè ṣe àìṣe ọkàn báyìí láyé ọmọ gbà mú má ti rí pé bóyá ó ṣe àwọn abẹ́yẹn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń jáde lónìí tí wọ́n àtàkì bàbá yìí ẹ̀yin náà báyìí ṣe náà ni ó ti fi ìpele báyìí ló fi hàn ẹ̀ wá ń wọ ọ̀tí bàbá yẹn sọ ẹ̀fín àtàkì ẹ̀ tó bá ibẹ̀ gbogbo àfáà tó wá ń jáde pátá tó ń bu bàbá yìí mo challenge gbogbo àfáà yẹn wọ́n yẹ pé ẹ̀yin náà ẹ̀ ṣàṣe kankan rí ẹ̀ lu jìbìtì rí ẹ̀ jalè rí ẹ̀ wu ìwà tó náà bá ní kéèyàn mọ́ wù láti fi get owó láti fi make owó ẹ̀ wù rí ẹ̀ continue kẹ́ mọ́ tó mọ́ wọ́ bàbá yìí ká pẹ́ yìí náà wá sí irú ẹ̀ rí nǹkan àlùkò jókòó jẹ ẹ̀ fi bàbá yìí lọ́rùn sílẹ̀ gbogbo ẹ̀dá ni bàrà ọ̀wẹ́ tílẹ̀ bá mọ́ bá ló lè òǹkàlùkù ló níbi tó kù sí ẹnu kálukú ọ̀ràn bíi tiẹ̀ Ọlọ́run ni ó dájọ́ kì í ṣẹ̀dá bàbá yìí ti jáde pé nǹkan tó ń lérò kọ́ nìyẹn ẹ mọ̀ sí òun gbọ́ still náà ẹ̀sìn tó dúró rí pé irọ́ kìnnìkìnnì kan àwọn nọ́mbà ìsìlámù yàrá náà sí kìnnìkìnnì kan ó ní fídíò kan tí mo post irú fídíò tí ẹnìkan ti sọ wípé torí Sheikh Salamu ní Faruq ní kí yípa yọ òun lè di mùsùlùmí kí wọ́n bá mi wá fídíò yẹn bóyá a máa lò yẹn ó lè jẹ́ evidence fáwọn èèyàn tó pé àtọ́jú bàbá yìí òun lè di mùsùlùmí rí yẹn play now fídíò àti bíi 20 years àbí 15 years lè wá ń gbé jáde àní tí ní fídíò ìbáyìí ẹ̀ tí ń sọ báyìí ẹ̀ tí ń sọ ó ti ṣe ẹ̀yin gangan lẹ̀ tó ń kó bá ọ̀rọ̀ yẹn jù ẹ̀yin lẹ̀ tó ń bu epo sí fídíò yẹn ti lọ ẹ̀ tó wá ń repost ẹ̀ ẹ̀ tẹ́ mọ́ repost fídíò àti sọ wípé tọ̀ mọ́ pànìyàn o tó bá pànìyàn ìyá ni o kẹ́tọ́ mọ́ repost ẹ̀ pé tọ̀ bàbá yìí ti tún ọ̀rọ̀ ẹ̀ ṣe o kẹ́kọ̀ọ́ padà mọ́ ipò ìbẹ̀rẹ̀ sí ní repost ìtẹ́rìn repost yìí ẹ̀yin àfà ẹ̀yin lẹ́ ń bá Islam lẹ Yorùbá jẹ́ o ẹ jẹ́ káwa mùsùlùmí ẹ jẹ́ káṣẹ nísìnyí alẹ́yìn àfà ẹ̀yin lẹ kí ó àkóso la fẹ́ wò lára ti yín báyìí nígbà tẹ́yìn àfà bá ń ṣe báyìí
nígbà tí àfáà tó fẹ́ tún àfẹ́ ẹgbẹ́ ẹ̀ ṣe tó ní àfẹ́ ẹgbẹ́ ó yàgbẹ́ ó wá fẹ́ tún sí ó wá mú ìgbọ̀nsẹ̀ ó mú ìtọ̀ ó fi ń fọ ìgbọ̀nsẹ̀ àtúnṣe wo lẹ ṣe àtúnṣe wo lẹ ṣe ọ̀gá ọ̀ tọ́ ìmọ̀ràn mi sí Sheikh Sulaiman Faruq Oníkíjípà ó dàbí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan ni ó wá pe àwọn ọmọ ẹ̀ ó ní ìwọ ọmọ mi ó ní sórí ilé ayé yìí kò sí bó ṣe lè ṣe o tó lè tẹ́jà lọ́rùn o kò sí bó ṣe lè ṣe o gbogbo ẹ̀dá lè nífẹ̀ẹ́ o àwọn kan ò lè nífẹ̀ẹ́ àwọn kan dẹ̀ kórìíra rẹ̀ ó lọ́n bá ti dá ilé ayé nìyẹn ó ní àmọ́ wá dó sórí òtítọ́ mọ nǹkan tó bá tọ́ láti ṣe níjọ́ tó bá ṣàṣìṣe admit àṣìṣe rẹ túbá gẹ́gẹ́ sọ wípé ẹ mọ́ sí mi gbọ́ ẹ̀ ti sọ̀tọ̀ tí nìyẹn tó bá wá gbọ́ tó bá wá gbọ́ àwọn onímọ̀ náà bá mọ àníyàn tẹ̀ fi sọ ó ní wá gbọ́ o wá mọ̀ ìgbé bó ṣe lè wò kọ́ ọmọ ṣe tó o àwọn ayé máa jọ̀gí ẹ o àwọn ayé á ṣe ẹ̀ gbọ́ òrògbọ́n dá sí àwọn ayé á ṣe kìíta rẹ wọ́n á ṣàbòsí rẹ wọ́n á ṣe ìlara rẹ ṣùgbọ́n ìwọ mọ̀ ṣe mìkàn mọ́ pààyà mo tó wà wò pé wọ́n ṣe nípa ẹ lọ́nà tí ò dáa ìṣòro tí wọ́n nìyẹn ìwọ ni kò gbájúmọ́ nǹkan tí wọ́n mọ̀ pé ọ̀ráìtì kan tó ń ṣe ìwọ ni kí o gbájúmọ̀ tán pé àkíní ìráìtì nǹkan tí mo ṣe yọ ọ̀ráìtì o wọ́n ṣe kẹta rẹ ni o wọ́n ṣàbòsí rẹ ni o wọ́n ṣe ẹ̀gbọ́ ni o o fẹ́ sọ pé nǹkan tí mo sọ kọ́ lílé yìí sí ìnáwó ọ̀gbàgbọ́ ni o ìṣòro tí wọ́n nìyẹn àárín wa àti ọ̀nà ọba oníkẹ́jì ni nìkẹ́jì kó dúró ìṣòro tí wọ́n nìyẹn ṣùgbọ́n ìwọ ni kó dúró hùwà tó dáa hùwà tó tọ́ wọ́n ṣe ìbàjẹ́ pẹ̀lú nǹkan táwọn kò lè sí dáadáa tágbáyé bá ṣe mọ̀pọ̀ náà ọba rẹ ọlọ́run ni tó bá ní kẹ́ ẹ mọ̀ sí ẹ jìnnà sí àwọn tó ń sọ̀rọ̀ tó ń ti gbogbo ẹ fi wọ́n kalẹ̀ ẹ mọ̀ fẹ́ anybody lè sí ẹ̀yin àfáà tẹ̀síkẹ́ ní ẹ̀sìnkẹ́ ni ẹ̀jù kò jẹ́ ẹ fi máì lọ́rùn sílẹ̀ bẹ́ẹ̀ ti post wà á jéèyàn kó tó jéèyàn àbí wà kẹ́yìn sọ́lọ́run yẹn náà àwọn fídíò kúta báyìí ti sọ wípé àmọ́ pààyàn sọ̀gùn owó wọ́n fi yàn owó wọ́n fi yàn wọ̀ ọ̀la wọ́n sì gbogbo ẹ̀ ẹni tó wà ní post tẹ́yìn méjì tó post ọmọ ẹ̀ pé post yìí ṣe tòun tó wá lọ́gbọ́n àlùmọ̀kọ́rí tó wá gbà mẹ́rin kejì lọ́wọ́ tí òṣèlú tó náà bá ní kó ṣe nìyẹn tí òṣèlú tó náà bá ní kó ṣe nìyẹn òun náà ti ṣe kí ni ó ti tẹ nìkan mọ́lẹ̀ abáyé ìṣàlàyé gbogbo ẹ̀ ẹ fi máì lọ́rùn sílẹ̀ ẹ kí Islam rú bíbá ẹyẹ jẹ́ kó rí mú mi Ọlọ́run wà pẹ̀lú wa wọ́n á fẹ́ kí a wá mú sí ọmọ yìí pé kì í ṣe gbogbo ajá tó bá gbóyàn èèyàn máa ń fèsì sí bàbá ẹ máa ṣe ti yín lọ bá yẹ ti kí nìkan ẹ máa fèsì Ọlọ́run ni ó dájọ́ wa kì í ṣẹ̀dá mo fi dúró nígbà kan sọ pé Ọlọ́run mufti ó sọ wípé bọ́ọ̀bà jéèyàn nígbà kíkan Ọlọ́run bá ti mọ èròǹgbọ́n kálukú fún màníyàn kálukú ìtàwọn náà sì tán ló bóyá wọ́n ń tún Islam sí náà èròǹgbà àwọn náà bá mọ̀ bóyá èròǹgbà negative impact náà ni wọ́n ní pé àti make wa àwọn náà ni wọ́n fi sọ gbòyàn náà bá mọ̀ Olúwa pẹ̀lú gbogbo wa má sàlám.